Ogun abẹ́lé orí 50 òkú sùn lọ rẹpẹtẹ ẹ̀jẹ̀ ń ṣàn bí Agbara lọ́jọ́ táwọn ọmọ ogun Benjamin Adékúnlé fẹ́ gba Nnewi ìlú àwọn Emeka Ojukwu. Lẹ́yìn tí àwọn ọmọ ogun Naijiria ti lé àwọn ọmọ Biafra kúrò nínú ìlú Onitsha, wọn ò padà lẹ́yìn wọn o, wọ́n ń lé wọn lọ burúkú. Bẹ́ẹ̀ ni wọ́n ń dáná ìbọn fún wọn kẹ̀wùkẹ̀wù. Bẹ́ẹ̀ làwọn náà ń sá lọ kúrò nítòsí ojú iná. Wọn ò fẹ́ fi ara gbígbóná yọ sọ́run. Ọjọ́ náà kì í ṣe ọjọ́ kan tó dùn fáwọn ọmọ ogun Ojukwu rárá. Ohun tó túbọ̀ wá mú nǹkan dàrú fún wọn ni pé àwọn ọmọ ogun ti Nàìjíríà yìí ti wá gbòòrò pátápátá, àtọ̀tún àti òsì àti ìlú gbogbo tó wà nítòsí Onitsha ni wọ́n ti ń ja ìjà àjàdíjú. Ohun tó sì wà lọ́kàn wọn ni láti lé àwọn ọmọ Ojukwu yìí kúrò ní gbèrègbèrè Onitsha, kó sì di pé wọn ò ní padà wá sílùú náà fún ìgbà pípẹ́. Nítòdodo, nígbà táwọn ọmọ ogun Biafra wọ̀nyí ríbi ja àjàyọ, kálukú sá wọ inú ìgbẹ́ lọ ni o, wọn kò sì yọjú sí gbangba rárá. Nígbà náà làwọn ọmọ ogun Nàìjíríà ṣe bí ẹni tó padà lẹ́yìn wọn. Àwọn náà sì dúró síbì kan, wọ́n ń sinmi. Wọ́n mọ̀ pé àwọn ti pọ́n àwọn ọmọ ogun Ojukwu wọ̀nyí lẹ́yìn. Kí wọ́n tó bọ́ nínú iná tí wọ́n dá fún wọn yóò le gan ni. Àwọn ọmọ ogun Emeka Ojukwu náà mọ̀ pé àwọn ti já, àwọn ti tẹ́. Ó ti rẹ òyìnbó tí wọ́n ń pè ní Steiner, ó sì ti fi àwọn ọmọ ogun kọmando tó ń kó kiri sílẹ̀ fún ìyàjẹ. Ohun tó tún wáá fa wàhálà ni pé Ojukwu ò gbà. Ó ní kí olórí àwọn sọ́jà pátápátá fún gbogbo Biafra, Alex Madiebo, kó àwọn ọmọ ogun kan tí wọ́n wà nítòsí sáré padà lọ sí ìtòsí Onitsha, kí wọ́n máa fìbọn lé àwọn ọmọ ogun Nàìjíríà yìí, kó sì máa dẹ́rù bà wọ́n, káwọn yẹn má fi lè rójú ráàyè kúrò nítòsí Onitsha, kó má di pé wọn yóò tún máa gba ìlú míì lọ́wọ́ àwọn. Eléyìí gan ló túbọ̀ bí àwọn ọmọ ogun Nàìjíríà yìí nínú, ni wọ́n bá gbéra ìjà gidi. Wọ́n sì bẹ̀rẹ̀ sí kó àwọn ìlú tó wà ní gbogbo agbègbè Onitsha yìí. Apá àwọn ọmọ Ojukwu yìí kò sì ká wọn mọ́. Ní ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 1968 yìí ni wọ́n gba ìlú kan tí wọ́n ń pè ní Agulu. Kò tilẹ̀ sí ọmọ ogun Biafra tó lè dúró. Ìwọ̀nba àwọn tí wọ́n sì wà níbẹ̀ kíá ni wọ́n ti lé wọn lọ. Bí wọ́n ti gba Agulu ni wọ́n kọjá sí Àdásí. Wọ́n wá dojúkọ ọ̀nà Nnewi nílùú Ojukwu fúnra ẹ̀, níbi tí òun náà máa ń sá pamọ́ sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí nǹkan bá le fún un ní Umuahia. Kò sẹ́ni tó mọ̀dí táwọn ọmọ ogun Nàìjíríà náà fi dojúkọ ìlú yìí. Bóyá wọ́n mọ̀ pé Ojukwu máa ń sá pamọ́ síbẹ̀ ni o, tàbí kí wọ́n kàn fẹ́ kó ìlú náà láti fa àbùkù kan Ojukwu nígbà tó kúkú jẹ́ ìlú tiẹ̀ gan nìyẹn. Ojukwu gbọ́rọ̀ yìí kò lè mú mọ́ra mọ́. Àbí ẹni tó bá fẹ́ gbani lẹ́sẹ̀ẹ́ kó tún bọ́ ni lẹ́wù ọrùn, kó tún gba ṣòkòtò nídìí ẹni lójú ìyàwó ẹni àtàwọn obìnrin ilé. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe èèyàn dáadáa kan o. Gbogbo ara lèèyàn sì fi gbọ́dọ̀ bá a jà, nítorí ó fẹ́ dojú tini lásán ni. Nítorí bẹ́ẹ̀ l'Ojukwu ṣe pàṣẹ fún ọ̀gá àwọn sọ́jà pátápátá àti àwọn ọ̀gá wọn tó kù. Ó ní kí wọ́n rí ipá àwọn ọmọ ogun Nàìjíríà kò dé Nnewi o. Bí wọ́n bá débẹ̀, ẹni tí yóò rà yóò san nínú wọn. Nígbà náà ni Àṣùzùà, ẹni tí Ojukwu ti bínú sí tẹ́lẹ̀, tún sáré padà wá. Ó sì sọ fún ọ̀gá àwọn sọ́jà pátá, ìyẹn Madiebo, pé òun ti ṣetán báyìí láti tún ọmọlúàbí òun ṣe. Òun yóò kó gbogbo àwọn sọ́jà tó tó 750 kalẹ̀ fún un. Bẹ́ẹ̀ lòun fúnra òun yóò ṣáájú wọn. Àwọn yóò sì lé àwọn ọmọ Nàìjíríà náà padà kíá. Òun yóò sì rí pé wọn ò wọ ìlú Nnewi. Mo mọ ìwà ara alẹ́ mi, ìyẹn kì í ṣe èébú o. Lóòótọ́ ni Àṣùṣù àdọ́nu títí bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n Madiebo kò fi bẹ́ẹ̀ gba ọ̀rọ̀ ẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ó sọ fún un pé òun ti gbọ́, ó sì kí i pé ó ṣeun, pé òun yóò máa retí òun àtàwọn ọmọ ogun ẹ̀. Kíá ló ti yá ránṣẹ́ s'Ojukwu pé bó bá ní àwọn ọmọ ogun kó fún òun, nítorí ọ̀rọ̀ náà lè le kọjá báwọn ti rò ó sí. Ojukwu tí ò fẹ́ káwọn ọmọ ogun Nàìjíríà gba ìlú bàbá òun sáré kó àwọn ọmọ ogun kan tóun náà fi pamọ́ fúnra ẹ̀ nítorí ọjọ́ ìdágìrì kalẹ̀. Umuahia ló kó wọn sí, tó ń fi wọ́n ṣọ́ ara ti ẹnìkan, tí wọ́n sì ní ọta àti èlò ogun tó pọ̀ ju tàwọn tí wọ́n wà lójú ogun pàápàá lọ. 500 nínú àwọn yìí ló kó ránṣẹ́. Ó ní kí wọ́n lọ kojú àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń bọ̀ náà
kí ọ̀gá àwọn sọ́jà pátápátá sì fi wọ́n sójú ìjà gan-an. Ọpẹ́lọpẹ́ àwọn sọ́jà tí Ojukwu kó ránṣẹ́ yìí o, nítorí nígbà tí wákàtí ìjà tí wọ́n ti sọ pé wọn yóò bẹ̀rẹ̀ ìjà dé, wọn ò tí ì rí àtúnṣe àtàwọn ọmọ sọ́jà tiẹ̀ o. Bẹ́ẹ̀ òun ló ti sọ pé òun lòun yóò kọ́kọ́ dé sáàrin wọn, ṣùgbọ́n lásìkò tí ọ̀gá àwọn sọ́jà ń bá àwọn àgbààgbà Nnewi ṣèpàdé tó ń sọ pé ogun ti dé tòsí wọn àti ọ̀nà tí wọn yóò gbà pẹ̀lú àwọn ohun táwọn fẹ́ kí wọ́n ṣe fún wọn, àṣùṣù adé bá wọn níbi ìpàdé náà. Ó sì sọ fún ọ̀gá àwọn sọ́jà òun pé òun ti dé pẹ̀lú àwọn ọmọ ogun òun bíbà. Ó dúró síwájú àwọn ìjòyè àti àgbààgbà ìlú Nnewi, ó sì ṣàlàyé fún wọn pé kí wọ́n lọ sùn, kí wọ́n má dààmú ara wọn mọ́, nítorí òun ti dé pẹ̀lú àwọn ọmọ ogun òun fúnra òun lòun yóò sì wá ṣáájú ogun náà. Nígbà tí ilẹ̀ yóò bá sì fi mọ́ lọ́jọ́ kejì, wọn ò ní gbúròó àwọn ọmọ ogun Nàìjíríà yìí mọ́ nítòsí wọn. Báyìí ni àwọn àgbààgbà Nnewi kò dúró gbọ́ èyí tó kù mọ́. Ohun tí wọ́n ń sọ kiri ni pé àṣùṣù á ti dé pẹ̀lú àwọn ọmọ ogun bíi 1000. Ó ti dé tìbọntìbọn, ó sì ti sọ pé òun yóò lé àwọn sọ́jà Nàìjíríà dànù kí ilẹ̀ tó mọ́. Ní àwọn wọ̀nyí bá tún bẹ̀rẹ̀ sí dunnú, wọ́n sì ń jó pé kò séwu kankan fáwọn mọ́. Ohun tó wá dùn ọ̀gá àwọn sọ́jà pátápátá fún Biafra nìyẹn, nítorí nígbà tó dé ibi tí àṣùà sọ pé òun kó àwọn ọmọ ogun 1000 sí, àwọn tí ọ̀gágun àgbà náà bá níbẹ̀ kò tó nǹkan. Yàtọ̀ sí pé àwọn sọ́jà tí àṣùṣù kó wá sójú ogun náà kò tó iye tó ti ṣèlérí ẹ̀ tẹ́lẹ̀. Ó ti gba ọta ìbọn àtàwọn nǹkan ogun fáwọn sọ́jà bíi 2,000. Ó sì ti gba epo bẹntiróòlù àtàwọn nǹkan ìjà míì. Bó sì ti gbà á tán ló kúrò lójú ìjà tó kó àwọn ọmọ ogun ẹ̀ sílẹ̀. Ó sì padà lọ sí ìlú Òkígwe, níbi tó ti tún gbáradì láti bá àwọn ọmọ ogun Adékúnlé tí wọ́n wà ní Òkígwe jà, tó ṣàǹlérí pé òun yóò lé wọn lọ dandan. Ọ̀rọ̀ náà ká olórí àwọn sọ́jà Biafra yìí lára. Ó dùn ún wọ inú eegun pé irú àdánwò èèyàn wo ni àṣùṣù yìí. Àbí nígbà tó mọ̀ pé òun ò ní dúró lójú ogun, kí ló wá síwájú àwọn àgbààgbà náà tó ń lérí bẹ́ẹ̀ sí? Kí ló dé tó tiẹ̀ tún kó àwọn ohun ìjà tí àwọn ìbálò lójú ogun náà lọ? Ọkùnrin náà pe Ojukwu, ó sì fìbínú ṣàlàyé gbogbo ohun tí àṣùṣù ṣe fún un. Ojukwu náà fìbínú fèsì padà pé kò sóhun tó kàn òun pẹ̀lú àṣùṣù, nítorí òun ò sọ fún un kó lọ bá àṣùṣù. Iṣẹ́ tí òun gbé fún un ni kó ṣe, àti pé báwọn ọmọ ogun Nàìjíríà bá fi lè wọ Nnewi tí wọ́n sì dójú ti òun níbẹ̀, gbogbo wọn pátá lòun yóò lé dànù. Òun yóò sì fi wọ́n ṣe yẹ̀yẹ́ láàrin àwọn ọmọ Biafra tó ṣe pé àwọn náà kò ní gbàgbé láéláé. Ta ni wọ́n yóò dá irú ẹjọ́ burúkú bẹ́ẹ̀ fún tí kò ní jà rábúrábú? Ọ̀gá àwọn sọ́jà yìí gbọ́ kinní náà, ó sì pọ́n lójú kankan. Ó ní bóun ò bá lé àwọn ọmọ Nàìjíríà kúrò ní Nnewi àti agbègbè rẹ̀, gbogbo ohun tó bá fẹ́ ni kó ṣe fóun. Kíá ló ti tò àwọn ọmọ ogun ẹ̀jọ́, ó sì fi wọ́n sípò, ó sì ní kí wọ́n múra ìjà ńlá náà, nítorí ogun náà yóò bẹ̀rẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ ọ̀la. Nígbà táwọn bá kojú àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n wà nínú ọjà Àgbùlú àtàwọn tí wọ́n wà láàrin ìlú Àdásí, ó wo àwọn sọ́jà náà lójú, ó sì sọ fún wọn pé yóò sàn fún ọ̀kọ̀ọ̀kan nínú wọn láti kú sójú ogun ju pé kó yí padà kó máa sábọ̀ wá sí ibùdó àwọn lọ. Bí ogun bá gbóná tí wọ́n dojú ìbọn kọ wọ́n, kí wọ́n yáa dúró kí ogun náà mú wọn lọ ni. Ó ní ogun tí àwọn fẹ́ lọ jà yìí kì í ṣe ogun bí a kò bá lè ṣẹ́gun ká padà wálé o. Ogun bí a kò bá lè ṣẹ́gun ká kú síbẹ̀ ni o. Bẹ́ẹ̀ àwọn ọmọ Nàìjíríà ní tí wọ́n ti dé Àdásí, wọ́n sì gbilẹ̀ síbẹ̀. Wọ́n ti kọ́ ibùdó kékeré kan síbẹ̀. Bẹ́ẹ̀ làwọn sọ́jà ń yí gbogbo ìlú náà po. Bẹ́ẹ̀ ni wọ́n ti gba àárín ọjà náà lọ́wọ́ àwọn ọmọ ogun Ojukwu. Àwọn aráàlú tó sì ráàyè sáwọnú igbó ti rìn jìnnà. Kò sì sọ́mọ Biafra kan tó wà nítòsí náà tó gbọ́dọ̀ ta wọ́n lẹ́nu. Kì í ṣe pé wọ́n fẹ́ dúró sí ìlú náà pẹ́ títí o. Ohun táwọn náà ń ṣe ni láti múra dáadáa káwọn tó wọ ìlú Nnewi. Ṣé wọ́n mọ̀ pé ìlú Ojukwu fúnra ẹ̀ ni ó sì lè fẹ́ ta bíọ́bíọ́ báwọn bá fẹ́ gba ìlú náà? Nítorí ẹ̀ gan ni wọ́n ṣe dúró fọ́jọ́ kan yìí pé báwọn bá múra dáadáa tán, àwọn yóò fi àárọ̀ kùtù ọjọ́ kẹta fọ̀mọ́nà. Àwọn yóò sì kó àwọn ọmọ ogun Ojukwu táwọn bá rí ní pàpamọ́ra. Bẹ́ẹ̀ làwọn yóò wọ ìlú náà táwọn yóò sì gbà á. Ọwọ́ Ojukwu fúnra ẹ̀ yóò sì dòfo. Ohun tó ṣe bá àwọn pàápàá lójijì nìyẹn. Ó bá wọn lójijì lówùúrọ̀ kùtù ọjọ́ 27 oṣù kọkànlá ọdún 1968, nígbà táwọn ọmọ ogun Ojukwu ya bò wọ́n níbi tí wọ́n ti ń múra. Ṣùgbọ́n kíá làwọn náà ti fòjá ojú ìjà. Ọ̀rọ̀ sì dàbí ti àwòdì tó ń re ìlú Ìbàrà tí
tí ẹ̀fúùfù wá ta á nídìí pẹ́ báyìí ó ní iṣẹ́ ti yá rèé o bó bá ń pẹ́ kì í tún ya mọ́. nígbà tó ṣe páwọn ọmọ ogun Biafra náà làwọn ọmọ Nàìjíríà ń torí wọn múra táwọn ọmọ ogun náà sì kúkú wá ká wọn mọ́ ibi tí wọ́n ti ń gbáradì ìdúró kan ò sí bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ ò sí mọ́ ìrókò tó wó sí ilé agbẹ́gilére iṣẹ́ ti yá nìyẹn ò jàre. bẹ́ẹ̀ làwọn náà fi ìkanra wọ ojú ìjà náà wọ́n kọlu àwọn ọmọ ogun Ojukwu tìkanra ohun táwọn ti rò ní káwọn sáré yanjú àwọn ọmọ ogun Biafra tí wọ́n wá wọlé tó àwọn yìí kí àwọn sì dá wọn padà síbi tí wọ́n ti wá. ṣùgbọ́n àwọn ọmọ Ojukwu tí wọ́n wá yìí àwọn náà ò bá tiré wá o wọn ò wá láti jagun díẹ̀ kí wọ́n sì sá bí ogun bá le o wọ́n wá láti jagun kí wọ́n sì kú sójú ogun bí wọn kò bá lè ṣẹ́gun ni o. ohun tó jẹ́ kí ìjà náà gbóná nìyẹn kíá ni wọ́n ti gba ọjà Ògùlú padà lọ́wọ́ àwọn ọmọ ogun Adékúnlé bẹ́ẹ̀ ni wọ́n sì kọjú ìjà sáwọn tí wọ́n wà ní àdásí. àwọn yẹn tàbí ọbẹ̀ ṣùgbọ́n kò pẹ́ nígbà táwọn ọmọ Ojukwu yìí fi dá sẹ̀ríà fún wọn wọ́n tú wọn ká bíi kà sí nǹkan. ìgbà tí wọ́n múra láti máa lọ níṣẹ́ làwọn ọmọ ogun Nàìjíríà míì tí wọ́n ti ránṣẹ́ pé sáré dé láti Ọ̀ka kíá ni wọ́n sì ti lé àwọn ọmọ ogun Biafra padà sẹ́yìn díẹ̀ wọ́n ní wọn kò lẹ́mìí ohun tí wọ́n dáwọ́ lé yìí rárá nítorí ọmọ ológìní tó bá ní òun yóò pa odidi àgùntàn jẹ yóò kàn kó wàhálà báwọn aráalé lásán ni. ìjà náà pọ̀ lọ́nà Nnewi síbẹ̀ náà nígbà tí yóò fi tó aago 4 ìrọ̀lẹ́ lásìkò táwọn ogun méjèèjì ti fi bíi wákàtí 10 jà láì dákẹ́ láì sinmi rárá ọwọ́ àwọn ọmọ Ìgbò náà bẹ̀rẹ̀ sí dun àwọn ọmọ ogun Nàìjíríà lára ló bá di pé èso pàdíjà ò ńlá já. àwọn ọmọ ogun Nàìjíríà bẹ̀rẹ̀ sí fẹ̀yìn rìn wọ́n ń fẹ̀yìn fà lọ bẹ́ẹ̀ làwọn ọmọ ogun Ojukwu gbà tì wọ́n bí eré bá ká ẹdùn mọ́ orí ilẹ̀ níṣẹ́ ni yóò di ọ̀lẹ. nǹkan ti dàrú mọ́ àwọn ọmọ ogun Nàìjíríà lọ́wọ́ wọn ò sì lè dúró rárá mọ́ wọ́n ń sá wọ inú igbó bí ẹni táwọn àjọ̀nú ń lé ni. àwọn ọmọ ogun Ojukwu tí wọ́n sì ti rí irú ẹ̀ tipẹ́tipẹ́ wọn ò dẹ̀yìn níṣẹ́ ni egun wọn bẹ̀rẹ̀ sí í le tí wọ́n sì ń dáná ìbọn bolẹ̀ gidigidi. nígbà táwọn ọmọ ogun Biafra ti ń lé àwọn ọmọ Nàìjíríà báyìí àwọn ọmọ Ìgbò tí wọn kì í ṣe sọ́jà tí wọ́n ti sá lọ tẹ́lẹ̀ náà bẹ̀rẹ̀ sí sá jáde wọ́n sì yọ igi àdá àti gbogbo ohun tọ́wọ́ wọn bá tó àwọn náà bẹ̀rẹ̀ sí fi lé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń sá lọ. báyìí ló jẹ́ pé nígbà tí yóò fi tó ọwọ́ aago 6 ìrọ̀lẹ́ kò sí ọmọ ogun Nàìjíríà kan nítòsí mọ́ àfàwọn tọ́wọ́ àwọn ọmọ ogun Ojukwu ti tẹ̀ wọ́n sì ti nà wọ́n ní àlùfọ́ lójú báwọn ọmọdé ti ń já wọn léèkánná bẹ́ẹ̀ làwọn àgbààgbà ọmọ Ìgbò ń kókù mọ̀ bò wọ́n tí wọ́n sì ń kọrin yẹ̀yẹ́ yí wọn káàkiri. àwọn tó kù ti sá wọgbó wọ́n ti rìn jìnnà sójú ìjà bẹ́ẹ̀ lòkú ti sùn sílẹ̀ lọ gírangíran. báyìí làwọn ọmọ ogun Biafra lé àwọn ọmọ Nàìjíríà kúrò ní ọ̀nà Nnewi nílùú àwọn Ojukwu. ìjó ni Ojukwu ń jó ayọ̀ ló ń yọ ẹsẹ̀ tó sì nà báyìí ijó àwọn ọmọ Ìgbò ló bọ́ sí ló bá ń ṣe ìsọbú eyín bá yẹyìn. lọ́jọ́ náà ló fi oyè ńlá kan dá ọ̀gá àwọn sọ́jà Biafra Alex Madiebo lọ́lá ó ní kò sí irú sọ́jà bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ ogun Biafra tàbí ti Nàìjíríà ó ní Madiebo lọ̀gá àwọn jagunjagun. ṣùgbọ́n tó kò ní ìbọn ró kíní ọ̀hún ò tí ì parí rárá nítorí àwọn ọmọ Nàìjíríà ń lérí pé àwọn ọmọ Ojukwu náà yóò jìyà ohun tí wọ́n ṣe fáwọn. báwo ló ti wá ṣẹlẹ̀ ká ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú dédé àkókò yìí o.